sẹ́ríkì èèyàn ọba àwọn haúsá ní ìlú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ ìyẹn alhaji ali zungeru ó mà ti rọ sẹ́ríkì èèyàn ọba agbègbè ṣàṣà tó wà nítòsí ọ̀jọ́ ní ìlú ìbàdàn èèyàn alhaji haruna mai yasin ó mà ti rọ̀ lóyè ó ti yọkù ní ipò ọba àwọn haúsá agbègbè ṣàṣà pẹ̀lú bó ṣe ní ọkùnrin náà rí olùbàdàn ti ilẹ̀ ìbàdàn ọba lẹ́kàn mashood balógun òun rí fíìmù tó sì lóun rí òun náà tó ń jẹ́ lórí gbogbo haúsá ìlú ìbàdàn òun rí òun náà fín inú ìpàdé tí àwọn haúsá ní àwọn ìgbìmọ̀ tó ń ṣàkóso àwọn haúsá ìlú ìbàdàn tí wọ́n ṣe ẹni ọba àwọn Ali Zungeru ló mà ti jẹ́ kó di mímọ̀ ìpínlẹ̀ ẹnu ọjọ́ mẹ́ta ẹ̀ gbogbo iṣẹ́ àti nǹkan tó yẹ kí òun kó máa ṣe kó máa pa láṣẹ ìnìmọ̀ ní alhaji haruna mai yasin tó jẹ́ sẹ́ríkì ṣàṣà ni ló ti ń ṣe ìyàn bí ìgbà wípé ó fẹ́ máa gba ìṣe òun ṣe ó lọ́pọ̀ àwọn èèyàn ìní haruna mai yasin ni ló fi ń joyè bẹ́ẹ̀ ló ń wo àwọn ọ̀wà tó lè dá wàhálà sílẹ̀ láàrin àwọn yorùbá àti àwọn haúsá tó jẹ́ àlejò wọn èyí nìkan wá kọ́ ó ní bó ṣe ń rí olórí gbogbo ọba ilẹ̀ ìbàdàn tó jẹ́ pọ́ùn gbà wà lábẹ́ èèyàn kábíyèsí olúbàdàn tilẹ̀ ìbàdàn tó ń rí bàbá náà fín olóde nǹkan tí ó burú jáì ó lálejò kì í hùwà sí onílé bẹ́ẹ̀ tó sì ní fún ìdí èyí kí alhaji haruna mai yasin èèyàn sẹ́ríkì agbègbè ṣàṣà nílùú ìbàdàn kó lọ rọ́kúnlé o ìyàn pé kó fi ipò ẹ̀ sílẹ̀ ní báyìí o alhaji ali zungeru èèyàn sẹ́ríkì haúsá wà lù ìbàdàn tó jẹ́ olórí gbogbo haúsá ó wá ní bóyá àwọn yóò dá haruna mai yasin sí ipò ẹ̀ padà èèyàn bá wọn àwọn yóò dá padà sípò rẹ̀ tàbí àwọn kò ní dá padà sípò ẹ̀ gbólóhùn kò lè tí ì sọ olórí ìgbà tí olúbàdàn ilẹ̀ ìbàdàn ọba lẹ́kàn mashood balógun àti àwọn ìjòyè ẹ̀ tí wọ́n bá ṣèpàdé orin tí wọ́n bá bọ̀ ní ìpàdé àbájáde tí wọ́n bá sọ ní ìpàdé èmi ò sọ bóyá haruna mai yasin yóò padà sí ipò sẹ́ríkì agbègbè ṣàṣà tó wà.